má jókòólẹ̀ kó. kú òdòdó tẹ̀lé kọ́dìr. Takira. ليلة القدر الروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. ọlọ́run bá tó sọ alukurani kalẹ̀ nínú òru Laylatul Qadr. nínú òru Laylatul Qadr. ó sọ bitadrij. ó sọ bitadrij ní ṣísẹ̀ntẹ̀lé nípele nípele ni. pèlépèlé. nípele nípele ni. inna anzalnahu lódìdí nùní. inna anzalnahu lódìdí nùní. wa nazzalnahu tanzilan díẹ̀díẹ̀. àmọ́ wa nazzalnahu tanzilan ní díẹ̀díẹ̀ lódì wọn bá lè hùmà bá ti ní bùkátà sí. وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا. ó ń sọ yẹn kalẹ̀ ní hasbal ahdas wal waqa'i. ọ̀rọ̀ ọba àlíkẹ́ ọlásọ èyí ń kalẹ̀ lódì wọn báwọn èèyàn bá ti ní bùkátà sí àbí bí ìdájọ́ bá ti béèrè ń tó bá kàn lọ́rọ̀ wọn lọ́wọ́ máa sọ kalẹ̀ ń bẹ̀. àmọ́ ó sọ kalẹ̀ inna anzalnahu yẹn Baytul Ma'mur Baytul Izza ló sọ alukurani kalẹ̀ lódìdí ló sọ kalẹ̀ lálẹ́ òru Laylatul Qadri. àmọ́ inna anzalnahu yẹn lódìdí lọ́rọ̀ ọba àlíkẹ́ ọlásọ kalẹ̀ sí Baytul Izza. ọ̀hání Baytul Izza tó sọ kalẹ̀ sí lódìdí yẹn. Baytul Izza tọ́lọ́ ń sọ kalẹ̀ sí lódìdí yẹn. láti bẹ̀ ló wá ń sọ lẹ́yọ kọ̀ọ̀kan méjì méjì mẹ́ta mẹ́ta. láti bẹ̀ lọ́rọ̀ ọba àlíkẹ́ ọlá tí wá ń sọ kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní méjì ní méjì ní mẹ́ta ní mẹ́ta. àmọ́ alẹ́ ìní tó sọ kalẹ̀ yìí. àmọ́ alẹ́ òní tójú òru Laylatul Qadri tọ́lọ́ ń sọ kalẹ̀ yìí. ó sọ kalẹ̀ lódìdí. ó sọ kalẹ̀ lódìdí. inna anzalnahu fi Laylatil Qadri. إنا أنزلناه في ليلة القدر. وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. nínú oṣù Ramadan la wà. nínú oṣù Ramadan la wà. ẹ̀kọ́ tá a kọ́ ẹ̀kọ́ tí a kọ́ nínú oṣù yìí nínú oṣù yìí náà ni wípé ká bẹ̀rù Ọlọ́run. òun náà ni wípé ká bẹ̀rù Ọlọ́run. nǹkan tí àwẹ̀ sì fẹ́ kọ́ wa. ntí àwẹ̀ sì fẹ́ kọ́ wa. òun náà ni ká bẹ̀rù Ọlọ́run. òun náà ni ìbẹ̀rù Ọlọ́run. ká bẹ̀rù Ọlọ́run yìí. ká bẹ̀rù Ọlọ́run yìí. èyí tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ ni. ntí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ ni. ìjà ń bẹ̀rù Ọlọ́run ọ̀hún.
ǹjẹ́ àwa ń bẹ̀rù ọlọ́wọ́ òun bá a ti ń wí lọ́sàn-án tá à ń wí lóru tá a níṣẹ́ tí Ramadan fẹ́ kọ́ wa a sì mọ bí a ti bá Ramadan dé lónìí ǹjẹ́ Ramadan yẹn ṣiṣẹ́ lára wa ṣáà ń payà Ọlọ́run ṣáà ń bẹ̀rù ẹ̀. Káwa gbà á bó ti tọ́. tá a wá gbà á bó ti tọ́. Ká tẹ̀lé ìlànà ọ̀hún. ká tẹ̀lé ìlànà ọ̀hún. Òun náà nìkan tá a fẹ́. Èyí tí ó dáa ni pé kí gbogbo wa. èyí tí ó dáa náà ni wípé kí gbogbo wa. Àwa lálẹ́ yìí kálukú kúrò ńlé. a kú òǹlé kálukú wá lálẹ́ yìí. Ojú máa ń rí ní tí ò fẹ́ rí. ojú a máa rí ní tí ò fẹ́ rí. Àmọ́ ẹsẹ̀ ò kí ń lọ ibi tí ò fẹ́ lọ. àmọ́ ẹsẹ̀ kì í rìn lọ ibi tí ò fẹ́ lọ. ojú lè rí ní tí ò fẹ́ rí àmẹ́sẹ̀ kò ní lọ ibi tí ẹsẹ̀ ò fẹ́ lọ. Mo ṣèṣì débí kò sí ń bẹ̀ o. mo ṣèṣì débí yìí kò sí ń bẹ̀ yìí fẹ́ wá ìmọ̀pádùá ni wọ́n fẹ́ wá ṣe ló jẹ́ ń wá ńgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà ló jẹ́ máa ṣàròyé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o ọmọpádùá là á máa ṣe àmọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ ni kò tó wá o. Àmọ́ bí ojú ibi téèyàn ń lọ. àmọ́ ibi téèyàn bá ń lọ. Gbogbo ojú lè fẹ́ rí ó lè má fẹ́ rí nǹkan téèyàn ń rí. lójú ọ̀nà ibi téèyàn ń lọ téèyàn dà níyàn rẹ̀ nì èèyàn máa ra wọn kankan téèyàn fẹ́ rí àmọ́ la pé èèyàn gba ibi tí ò fẹ́ gbà nítorí ibi tí ń lọ yóò ra wọn tí ò fẹ́ rí àmẹ́sẹ̀ ò ní lọ ibi téèyàn fẹ́ kẹsẹ̀ ò lọ. Gbogbo wa tá a wá bí. gbogbo wa tí a wá sí àyín lálẹ́ yìí. Àdàníyàn yín pa ń bọ̀ ni. àdàníyàn wípé ń bọ̀ ní àyín ni. Mo ṣèṣì dé bí ò sí ń bẹ̀. mo ṣèṣì dé bí ò sí ń bẹ̀. Ká wá mọ nǹkan tá a wá ṣe o. ìtọ́ wa dá ní ká mọ nǹkan tá a torí ẹ̀ dé yìí ká mọ nǹkan tá a wá ṣe làwọn tí wọ́n sùn sílẹ̀ fi ní jàre wa o. Là ń rí i pé ó dàbí pé gbogbo wa a wà nù kòtò. àwọn bàbá ní ká wí pé ó dàbí ẹ̀ ń pé gbogbo wa a wà nínú kòtò. Àwa fẹ́ gòkè. àwa fẹ́ gòkè a fẹ́ bọ́ta nínú kòtò náà. Ìbọ́ta nù kòtò yẹn. ìbọ́ta nínú kòtò tá a fẹ́ máa jà bọ́ta nínú kòtò yẹn. Mọ̀ yí pé àwòwò sánmà yìí. mọ̀ wípé àwòwò sánmà ojú sánmà tó ń wò yìí. Ẹyẹ tó ń fò ń bẹ̀. ẹyẹ tí ń fò níbẹ̀. Òkú ẹyẹ yìí fò. òkú ẹyẹ kì í máa fò láwòwò sánmà. Oyin kòkòrò oyin. kòkòrò oyin. Kìí lá oyin kìí lá òkú òdòdó. kèé máa lá òkú òdòdó kòkòrò oyin tí máa bí oyin nì kèé máa lá ewé kèé lá òdòdó tó bá gbẹ òdòdó tí bá ń ṣẹ̀mí ní máa lá. Man yatahayyab su'ud al-jibal ya'ish abada dari tahta al-khufar wala al-ufuqu yahdana mayta at-tuyur wala an-nahlu yalthamu mayta az-zuhar. ومن يتهيب صعود الجبال يعيش أبدا تحت الغفر فلا الأفق يعطل ميت الطيور ولا النعل يلثم ميت الزهر. ومن يتهيب صعود الجبال Ẹni tó bá fẹ́ gòkè. ẹni tó bá fẹ́ gòkè. tó wá ń bẹ̀rù àti gòkè. tó wá ń bẹ̀rù láti gòkè. يعيش أبدا الدهر تحت الحفر. ìbẹ̀rù tó ń bẹ̀rù yẹn tí ò fẹ́ gòkè tó sì já sí pé nu kòtò
torí pé sánmà tá à ń wò yìí torí pé sánmà tá ń wò yìí ẹyẹ tó ti kú èyí fò ń bẹ o. ẹyẹ tó ti kú òní fò ń bẹ bàbá fi bẹyẹ kan láwòwò sánmà ń ṣẹ̀mí ni. ولا النحل يلثم ميت الزهر. bẹ́ẹ̀ sì ni òdòdó tẹ àwọn oyin máa ń fà mú. bẹ́ẹ̀ náà ni àwọn òdòdó tí kòkòrò oyin máa ń fà mú tí ó fà ní àyín tí ó fà ní àyín tí ó wà lọ fi bí oyin síbì kan. nectars tí òdòdó oyin ń fà. nectars tí òdòdó oyin ń fà. kì í ṣe òkú nectar kì í ṣe òkú flower ni. kìí ṣe òkú fúláwà ni fúláwà tí ń bá ń ṣẹ̀mí ni kòkòrò oyin ọ̀fà òun ni ó wá bí oyin sí i lára tí ó produce oyin tá ń lò lónìí ni. wáàsí tí mo fẹ́ ṣe lálẹ́ yìí. wáàsí tí baba wa mudeerul Markaz tí wọ́n fẹ́ ṣe lálẹ́ yìí. kò pọ̀. baba ní kò pọ̀. tóra ti lo àsìkò. tóra ti lo àsìkò. èmi ò sì fẹ́ lo àsìkò tó tó báyìí. baba ní àwọn ò sì fẹ́ lo àsìkò tó tó báyìí. gbogbo wa. gbogbo wa pátágbà. èyí tá a lè mú ni wípé tá a lè mú. èyí tá a lè mú ni wípé. ẹni tó bá ẹni Olúwa ń gbé dìde tẹ̀dá ń pe òṣùbù. La ilaha illallah. ẹni Olúwa ń gbé dìde tẹ̀dá ń pe òṣùbù. bí ó ti ṣe wá ṣubú yóò ju Olúwa. ẹni Olúwa ń gbé dìde tẹ̀dá ń pe òṣùbù. ẹni Olúwa ń gbé dìde tẹ̀dá. yóò sojú Olúwa. ẹni Olúwa gbé dìde tẹ̀dá ń pè ó ṣubú. ẹni Olúwa gbé dìde tẹ̀dá ń pè ó ṣubú. bí o bí ṣe wá ṣubú yóò sojú Olúwa. La ilaha illallah. wáàsí kan nù ni. bàbá ní odidi wáàsí kẹnu ni. Allah. máa wò ó. bàbá ní máa wò ó. máa kà á. máa là á máa yàn máa kà á máa tọ́ máa yàn máa wòye sí i. Allah. Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta bẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta bẹ̀. Allahu akbar. akramakumullah. èmi dúpẹ́ o. bàbá mudirul Markaz bàbá làwọn dúpẹ́. ẹ jẹ́ ká wí lẹ́ẹ̀kan náà pé alhamdulillah. káàní bá àbádúgbò pé alhamdulillah rabbil alamin. bàbá làwọn dúpẹ́. mo dúpẹ́ tara tèmi. bàbá làwọn dúpẹ́ tara tàwọn àwọn dúpẹ́ bí Ọlọ́run forí ẹ̀ sọ àwọn dúpẹ́ ntọ́lọ̀ ń ṣe. ìwọ náà dúpẹ́ tiẹ̀. bàbá ní ìwọ náà dúpẹ́ tiẹ̀. alhamdulillah rabbil alamin. tó o bá dúpẹ́. bàbá ní tó o bá dúpẹ́. la in shakartum la azidannakum. Ọlọ́run ṣàlékún sí ni. bẹ́ẹ̀ bá dúpẹ́ Ọlọ́run ṣàlékún sí ni. wáàsí kan ò sí lálẹ́ yìí o. bàbá ní wáàsí kan ò ní sí lọ dáindáin lálẹ́ yìí bí bàbá ti ń là kalẹ̀ bí òwe bí àṣàmà kí kálukú ọmọ he. bó ti rí yẹn. bàbá ní bó ti rí yẹn. fi a practical aspect of life. bàbá ní fi practical aspect of life. kó fi ṣe wáàsí fún wọn. òun náà ni kó fi ṣe wáàsí. Allahu akbar. tó bá ti fi ṣe. tó bá ti fi ṣe. ẹni tó bá ń kó gbọ́. ẹni tó bá wù kó gbọ́. ẹni tó bá ń kó má gbọ́. ẹni tó bá wù kó má gbọ́. ẹni ó bá wù kó tẹ̀lé. ẹni ó bá wù kó ní òsọ̀rọ̀ ńbẹ. Allahu akbar. ṣáàtì ẹ̀ jókòó lálẹ́ yìí á jókòó à ń ṣe. ṣáàtì ẹ̀ tún jókòó lálẹ́ yìí tí wọ́n ti láàní jókòó lẹ̀ mọ́ a sì jókòó lálẹ́ yìí. alhamdulillah. a
sì wá ìwà àjòkó tẹnìkan babalágége náà la wá àjòkó tì. alhamdulillah alhamdulillah rabbil alamin. odidi wá sí kanu. masha Allah. máa kà á nínú ẹ̀ máa kà á lọ́dọ̀ ara rẹ̀. bàbá ní ìwọ náà máa kà á lọ́dọ̀ ara rẹ̀. alhamdulillah. so ó ṣe rí nìyẹn. bàbá ní bí èyí ti rí nù ni. a ṣe àzíkiri ká fi dárúkọ Ọlọ́run. bàbá ní a ṣe àdìkìrí láti dákọ Ọlọ́run. torí alẹ́ òru Laylatul Qadri. torí òru Laylatul Qadri. Ànábì wa Muhammad. Ànábì wa Muhammad. alayhi wa sallama. Ọlọ́run mọ̀ọ́mọ̀ dàrú. ọ̀rọ̀ mama ọ̀dàrú ni e. ó tọ́jú òru ní pamọ́. ó fi òru náà pamọ́ ní. sínú mẹ́wàá gbẹ̀yìn. sínú mẹ́wàá tọ́gbẹ̀yìn inú Ramadan. òun ló mọ alukur'an. ó máa ṣírí alukur'ani. ó máa ṣírí alukur'an. ọmọ tútù rẹ̀ ó sì yé dáadáa pàdé àlùdé rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀. lọ́wọ́ nígbà tí wọ́n á sọ ó dákẹ́. ńgbà tí wọ́n wá ń sọ ọ́ adákẹ́. Sayyidina Umar wa ni Abdullahi bá wa dá sí ọ̀rọ̀ yìí. ọwọ́ ní Abdullahi bá wa dá sí ọ̀rọ̀ yìí. ẹ wo suratul inna anzalnahu fi laylatil qadri. ọwọ́ ní ẹ wo súra yìí fúnra rẹ̀ inna anzalnahu fi laylatil qadri. mélòó ló pààrà laylatul qadri laylatil qadri. mélòó ló pààrà laylatul qadri nínú súra yìí. lọ́wọ́ ni inna anzalnahu fi laylatil qadri. ọwọ́ ní inna anzalnahu fi laylatil qadri. tí wọ́n bá wo ẹnu àràfin yẹn. téèyàn bá wo ẹnu àràfin tí ń bẹ ń bẹ. a rí i pé mẹ́rìndínlógún òru mẹ́tàdínlógún. a rí i pé òru mẹ́tàdínlógún. ló pààrà laylatil qadri laylatil qadri. ló pààrà laylatul qadri. salamun hiya. salamun hiya. hatta matla'il fajr. salamun hiya yẹn. salamun hiya yẹn. mẹ́tàdínlógún ló bọ́ sí. mẹ́tàdínlọ́gbọ̀n. àbí mẹ́tàdínlógún. mẹ́tàdínlọ́gbọ̀n òru mẹ́rìndínlọ́gbọ̀n sí mẹ́tàdínlọ́gbọ̀n ló bọ́ sí. ó ń jásí pé laylatul qadri nìyẹn. ń jásí pé òru Laylatul Qadri nù ni yóò máa jẹ́ 27 òru 27 ni lọ́bọ́ sí nínú túmọ̀ níbẹ̀. àwẹ̀ ó máa jẹ́ 26. àwẹ̀ ó máa jẹ́ 26. mẹ́jú 27. mẹ́jú 27 nínú òǹkà. gẹ́gẹ́ bá a ti jòkólẹ̀ rẹ̀ ní Markaz lónìí ńjọ́ táwọn bá di 26 mẹ́jú 27 bó ti ka òǹkà ní Laylatul Qadri yọ bọ́ sí. òun làwọn àjòkó yìí. òun làwọn jòkólẹ̀ rẹ̀ yìí. kọ́lọ́n kó gbà lẹ́sìn lọ. ọlọ́run kó gbé alẹ́ sí fún ọ. Àmín. Amin. má jókòó kó o sùn o. má jókòólẹ̀ kó o sùn ńdọ́ dágbére ńlẹ́ ní pò ń lo àìsùn bá ọba ti dé àyín tó wá sùn mukhalafatul qiyas nù. ó ti yapa sí ńdọ́ dàníyànú ni má sùn ní àyín. má sì ṣàròyé. má sì ṣàròyé má sì rán nǹkan míì. Ahan. má sì máa dẹdẹ tó fẹ́ sùn tí fóònù tiẹ̀ ọ bá wọn lọlé má ṣerú ẹ̀ láàyè yìí. so kọ́lọ́n kó gbàdúrà wa. ọlọ́run kó gbàdúrà wọn. Amin. ẹn tí Aisha wa béèrè lọ́dọ̀ Ànábì ntí ìyá ńlá wa Aisha wa béèrè lọ́wọ́ Ànábì. wípé tóru Laylatul Qadri bá bá mi láyé. ó béèrè pé tí òru Laylatul Qadri yìí tó bá bá òun láyé. ó ní fábímà àdó. ó ní kí ni kó wọn máa fi bẹ̀rẹ̀ òun ìyá ńlá wa Aisha ń béèrè lọ́wọ́ àná Muhammad bẹ́ẹ̀ pé bọ́ọ̀rù ní bàbá mi láyé tọ́lọ́ ń bá fi mí ṣàgọ́gẹ́ rẹ̀ kí ni kí n máa fi ṣàdúrà kí ni kí n máa fi bẹ̀rẹ̀ òun kí ni kí n máa wí bẹ́ẹ̀. Ànábì wa ní pé máa sọ wípé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni
اللهم إنك عفو تحب العفو فاعف عني. 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 awáwájú rẹ̀ àwa sọ̀kalẹ̀ síwájú rẹ̀. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. ẹ̀ṣẹ̀ tó ti kádùn agbéwájú Ọlọ́run, ẹ̀ṣẹ̀ odidi ọdún kan tàìmọye oṣù tàìmọye ọ̀sẹ̀ tàìmọye ọjọ́ tàìmọye wákàtí. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. dákun foríjì wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. àforíjì ìwọ Ọlọ́run òun ni gbogbo wa la wá wáyà yín lónìí. Ọlọ́run foríjì wá. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. ìwọ náà má dákẹ́, gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tájí àwọn màláíkà. اللهم إنك عفو تحب العفو فاعف اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. يا حنان يا منان يا ذا الجود والإحسان ثبت قلبنا للإيمان نرجو عفوك والغفران. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. يا حنان يا منان يا ذا الجود والإحسان ثبت قلبنا للإيمان نرجو عفوك والغفران. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. يا حنان يا منان يا ذا الجود والإحسان ثبت قلبنا للإيمان نرجو عفوك والغفران. اللهم إنك
عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني منان يا منان يا ذا الجود والإحسان ثبت قلبنا للإيمان نرجو عفوك والغفران اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني يا حنان يا منان يا ذا الجود والإحسان ثبت قلبنا للإيمان نرجو عفوك والغفران اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني يا حنان يا منان يا ذا الجود والإحسان ثبت قلبنا للإيمان نرجو عفوك والغفران اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني يا حنان يا منان يا ذا الجود والإحسان ثبت قلبنا للإيمان نرجو صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. قولوا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. على النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. lẹ́ni a fẹ́ sáré yanjú ọ̀rọ̀ kan. a fẹ́ sáré yanjú ọ̀rọ̀ kan. a lè padà parí ẹ̀. a lè padà parí ọ̀rọ̀ náà. bóyá jọ sátidé pẹ̀lú ògo Ọlọ́run. bóyá jọ sátidé pẹ̀lú ògo Ọlọ́run. a tún wá bọ́ sínú nǹkan tá a bá ń tú tẹ́lẹ̀. a tún wá bọ́ sínú nǹkan tá a bá ń tú tẹ́lẹ̀. kí ni nǹkan tá a fẹ́ yanjú yìí? awuyewuye kan ń bẹ. awuyewuye kan ń bẹ. ní Nàìjíríà yìí nìsín. ní Nàìjíríà yìí nìsín. ó kàn wá. ó kàn wá. ó
ó kan mùsùlùmí ó kan ó mùsùlùmí kan ẹni tí èé ṣe mùsùlùmí ó kan ẹni tí è ṣe mùsùlùmí ó kan ìjọba ó kan ìjọba ìjọba tó kàn yẹn ìjọba tó kàn yẹn á wà tẹ́ni fún ọ̀rọ̀ yẹn a wà tẹ́ni fún ọ̀rọ̀ yẹn àálà àálà kí lọ́rọ̀ ọ̀hún kí ni ọ̀rọ̀ ọ̀hún ìjọba fẹ́ gbé ètò tax ìjọba fẹ́ gbé ètò tax wọ́n ti ń ṣètò ẹ̀ wọ́n ti ń ṣètò ẹ̀ wọ́n dẹ̀ ti ṣe wọ́n àwọn ìlú tí wọ́n ti ń ṣe tó ń gba tax àwọn ìlú tí wọ́n ti ń ṣe tí wọ́n ń gba tax kìí ṣe gbogbo èèyàn ló kàn ń bẹ̀ kìí ṣe gbogbo èèyàn ló kàn ń bẹ̀ àwọn olówó àwọn olówó ni wọ́n ń gba tax lórí wọn àwọn olówó ni wọ́n ń gba tax lórí wọn owó tí wọ́n wá ń gbà yẹn òun náà fi ń ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ àti mẹ̀kúnnù àtolówó tí kálukú ń jàǹfààní ẹ̀ òun náà fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti mẹ̀kúnnù àtolówó tó ní kálukú wá ń jàǹfààní ẹ̀ dábàá wípé nísìnyí mò ń sá lọ sí Europe tó bá sá dé Europe tó o bá sá dé Europe kò sí nǹkan tó jẹ́ kí títì wọn dà kò sí tó jẹ́ kí títì wọn da táàkì ni táàkì ni kò sí nǹkan tó jẹ́ kí owó kí lẹ́ ń pè iná yẹn ẹni tó bá ń lo náà wọ́n gba owó ná lórí ẹ̀ o ẹni tó bá ń lo náà ó gbowó ná lórí ẹ̀ irú èyí tó ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ wa ń bì irú èyí tó ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ wa ń bì yìí kìí ṣe bandi A bandi B bandi C kìí ṣe bandi A bandi C irú èyí tó ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ wa ń bì yìí pé ok prepaid èyí tó ṣẹ̀ dọ́dọ̀ wa ń bì tó jẹ́ prepaid kálukú ló ní lọ́hùn kálukú ló ní lọ́hùn kò síbi tí wọ́n yé tí cháàjì ẹ̀ kò síbi tí wọ́n ti kí cháàjì ẹ̀ nílé epo wọ́n ń cháàjì ẹ̀ nílé epo wọ́n ń cháàjì ẹ̀ wọ́n ń ṣe recharge wọ́n ń ṣe recharge recharge tí wọ́n ń ṣe yẹn tó bá fẹ́ recharge iná lé ẹ̀ tó bá fẹ́ recharge tó bá iná lé délé ẹ̀ epo tó bá délé epo tó bá mú fún wọn wọ́n á charge ẹ̀ fún ẹ tó bá délé epo tó bá mú fún wọn wọ́n á cháàjì ẹ̀ fún ẹ bí ó sí kíní bẹ̀ bó ṣe charge ẹ̀ tó fi rí iná lò lé nìyẹn bó ṣe cháàjì ẹ̀ tó fi rí iná lò lé nìyẹn ọmọ ń lọ sí skul ọmọ ń lọ sí skul ilé ìwé wọn dá èmi náà mọ́ ọmọ mi lọ́bẹ̀ ilé ìwé wọn dá èmi náà mú ọmọ mi lọ́bẹ̀ owó tó ń lọ san lọ́hùn yẹn ìjọ san fúnjọba ń bí owó tó ń lọ san lọ́hùn yẹn yóò san fúnjọba ń bí òfin ní ilé ìwé wọn dá ilé ìwé dá gbogbo ẹ̀ dá ilé ìwé wọn dá lọ́hùn tó wá mọ́mọ́ rẹ lọ sọ́hùn owó tó ń lọ san fún wọn lọ́hùn yẹn yóò san fúnjọba tiwa ń bí gbogbo àwọn kinní yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn òun ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀yà àbànkọ́ àyà tá a múlò àyàtà wa múlò bá ń lọ ọlọ́run ní ahum yaksimuna rahmata rabbika nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa ba'din darajatin liyattakhidha ba'duhum ba'dan sukhriya wa rahmatu rabbika khayrun mimma yajma'un وهم يقسمون رحمة ربك نحن
قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون هم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون أهم يقسمون رحمة ربك Bàbí wọn pé sáwọn ni wọ́n ń pín ìkẹ́ Ọlọ́run. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا Àwa la ṣe nípele ìpele. قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا láyé ìpele tí kálukú ó lò àwa la ti pín. ورفعنا بعضهم فوق بعض درجات Àwa gbé àwọn kan ga lórí àwọn kan. ليتخذ بعضهم بعضا سخريا Káwọn tá a gbé sókè kí wọ́n lè mú àwọn tó wà lábẹ́ wọn lò. ورحمة ربك خير مما يجمعون Ìfẹ́ Ọlọ́run ọba yẹn khayrun òun ló lórí jù mimma yajma'un ju eré tí kálukú ń sá lọ. Màánẹ́ a ṣe àwọn nǹkan agbẹ́kọ́tà ni wọ́n. a ṣe àwọn kan agbẹ́kọ́tà ni wọ́n Tí gbogbo wọn bá tí kálukú bá lówó tó kárí kò ní sólòsì mọ́. tí kálukú bá lówó tó kárí kò ní sólòsì mọ́ Kò ní sẹ́ni tí ó ṣiṣẹ́ sin ẹnìkan mọ́. kò ní sẹ́ni tí ó ṣiṣẹ́ sin ẹnìkan mọ́ Tí gbogbo kálukú bá jọ̀gá tí kálukú bá jẹ́ ọ̀gá ta ni ó ṣọmọ ọ̀dọ̀, ta ni ó wàá ṣọmọ ọ̀dọ̀ ta ni ó ṣe bọ̀yì. ta ni ó wàá ṣe bọ̀ yìí A máa ní ẹga jura yín lọ káwọn kan máa mú àwọn kan bọ̀ yìí káwọn kan máa mú káwọn kan máa ṣe máàlà tó fẹ́ gbẹ́ kọ́tà mọ́ọ́là tó fẹ́ gbẹ́kọ́tà tóun sọ jígàjìgì jàgàjàgà èló lẹ́fun iye tẹ bá ti fún owó ó ti tó tiẹ̀. iye tẹ́ ẹ bá ti fún ó ti tó ń tiẹ̀
ẹ bá tún nídìí ẹ fẹ́ gbẹ́ kọ́tà ń bò mí òun lẹ́tún pè. ẹ bá nídìí ẹ fẹ́ gbẹ́ kọ́tà ń bò mí òun lẹ́tún pè. tí gbogbo wa bá lówó bẹ́ẹ̀ tí gbogbo wa sì ní dáadọ́gba ta ni ó bá wa gbẹ́ يتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. so ìyẹn àyà yẹn ta lò ní ìsìn òun ni ó sọ fún wa pé ìsìláàmù kò ń ṣe ẹ̀sìn tó sọpọ́ọ̀tì ìpè lọ́dọ̀ ìjọba ideology tó fẹ́ lò capitalism. lọ́dọ̀ ìjọba yìí ideology tí wọ́n fẹ́ lò capitalism ni. àyà yẹn sọ wọn gbogbo wa ò lè jẹ́ tí gbogbo wa bá wà capitalist. tí gbogbo wa bá wà capitalist. kò ní sẹ́ni tí ò ní máa wá owó. kò ní sẹ́ni tí ò ní máa wá owó. àyà yìí náà ló ń sọ fún wa pé ideology tíjọba yín bá fẹ́ lò socialism ni. Islam will support socialism. Islam will support socialism. nípa ẹnìkan ò ní ju ẹnìkan lọ. bí ẹnìkan ò ní ju ẹnìkan lọ. irú èyí tí China ń lò. irú èyí tí China ń lò. irú èyí tí Gaddafi lò. ilé èyí tí Gaddafi lò. ní Libya. ní Libya. gbogbo yóò sì lè jọba. gbogbo wa ò lè dọ́gba. monarchy. irú ìta ń lo Nàìjíríà yìí. ìta ń lo Nàìjíríà yìí. ó yá sí pé àdúgbò kọ̀ọ̀kan bus stop kọ̀ọ̀kan ló lọ́ba. èyí tó jẹ́ sí pé bus stop kọ̀ọ̀kan ló lọ́ba. àbí lọ́nà àdúgbò wa ń bẹ̀. àdúgbò àwọn bàbá ń bẹ̀. tí wọ́n bá ti kúrò ní àjùwọ̀n. tí wọ́n bá ti kúrò ní àjùwọ̀n. tó ń lọ àkútè. bus stop kọ̀ọ̀kan báyìí. bus stop kọ̀ọ̀kan. ló ní baálẹ̀. bẹ́ẹ̀ náà lágége ń bí. Nílòníwáyà, ànílágbẹ́tukúyọ̀, ànílápápá àṣàfà. tọ́lọ́ ń dákò dá dọ́gbadọ́gba. so bí káwa ti rí. yìí. a rí i pé kò dọ́gba. tó bá fi kalẹ̀ báyìí. èyí tààrin ogun ju gbogbo ẹ̀ lọ. ó wá fẹ́ mú nǹkan. tó bá wá fẹ́ mú nǹkan. àfi kó ṣe báyìí. àfi kó bẹ́ẹ̀ndì ẹ̀ kó tẹ̀ fún kan. rárá ó dájọ́ báyìí ni wọ́n wà papọ̀ ló fi rí mú. ó dájọ́ báyìí ló wà papọ̀ ló fi wá rí tó fẹ́ mú yẹn mú. tó bá dọ́gba ṣe ló máa dàbí fọ́ọ̀kì àbí kó dàbí réèkì. àbí fọ́ọ̀kì. ó sì ní fi gún. àfi kó wá fi gún tó bá ti yẹ kó dàbí fọ́ọ̀kì ni. أهم يقسمون رحمة ربك نحن قصرنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات
بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون Islam ṣe zakat lọ́ranyàn. Islam ṣe zakat lọ́ranyàn. Ọ̀ranyàn tó ṣe yìí ó láwọn tẹ́ fẹ́ yọ fún. Ó láwọn tẹ́ fẹ́ yọ fún. Nínú. Àkúnná dání àgbèdè ìyẹn ọ̀ranyàn ni ẹ̀tọ́ ni fún olówó. Láti fi re àwọn aláìní. حتى يكون البناء حق على الأغنياء zaka ó yàtọ̀ sí ó yàtọ̀ sí tax owó orí ẹni zakata wa wí ó yàtọ̀ sí VAT value added tax so value added tax yìí lórí nǹkan tó bára ní bó o bára jà wọn ní yọ ọ̀bọ̀ ó rajà wọn ní yọ ó rajà nìyí déédéé bó bá ti rajà ní táàkì tí wọ́n fẹ́ yọ lórí ọjà rẹ̀ ó dé ilé ọjà ó bá kíní tó fi ní kó gbogbo nǹkan tó rà ó ní kó dání orí kẹ̀kẹ́ tó tì kẹ̀kẹ́ yẹn wọ́n ti yọ mọ́nú owó tó san ó dé airport kí lẹ́ ń pè àwọn kẹ̀kẹ́
trọ́lí tó fẹ́ lò tó bá tiẹ̀ ti dé lápèjúwe tó bá dé Europe ó dé UK àbò dé America tó bá ti dé ẹ̀bá wọ́n ti tò trọ́lí yẹn kalẹ̀ trọ́lí tó tán tò kalẹ̀ yẹn ó ti ní kíní kò ní táyà lẹ́sẹ̀ táyà máa wà ó àmọ́ ò ní bá lẹ́sẹ̀ mẹ́ ibi tó bá ti ń wọ́ ọ lọ tó ti yọ kíní ẹ̀ èyí tí ó fi jáde báyìí táyà yẹn ti bọ́ sí lẹ́sẹ̀ ó fi ríbitì ní àpọ̀tù tó fẹ́ tí tó fẹ́ gbẹ́rù ẹ̀ sórí trọ́lì àwọn kan ni wọ́n ń ṣiṣẹ́ yẹn àwọn kan ni wọ́n ń kó trọ́lì ó ti sán mọ́nú owó ọ̀fẹ́ kọ́ kò sọ́fẹ́ nǹkan tó fi ń tan ọ̀pọ̀lọpọ̀ ta fi ń tanra wa nígbàtíjọba wa ò ṣe déédé la fi ń tanra wa pé wọ́n fẹ́ japa ìlú òyìnbó wọ́n níná wọ́n ń gbádùn òun náà ẹlòmínà wà jáde ó ní pé sórí mọ́tò yóò wá ya fọ́tò wípé mọ́tò òun mọ́tò tó rí ń di ẹ̀yẹn ẹ̀ẹ̀kan náà kọ́ ló da owó ẹ̀ lẹ̀ mọ́tò tó rí ní ẹ̀yẹ ẹ̀ẹ̀kan náà kọ́ ló da owó ẹ̀ sílẹ̀ lọ́hùn-ún wọ́n ti rí pé ó ń ṣiṣẹ́ wọ́n máa yọ wọ́n máa yọ nínú owó oṣù owó tán fún bóyá ọ̀sẹ̀ ìtorí UK nísìn ọ̀sẹ̀ ni wọ́n sanwó gbèsè ní san kí ni tán òun èé san tán wọ́n kìí san tán kódà níbi èyí tí òyìnbó fi kọ́ wa ohun tí òyìnbó fi kọ́ wa gbèsè náà ni owó oṣù tó ṣiṣẹ́ ń gbà jẹun nínú ẹ̀ kò fi wá bí ṣẹ́jọ́ kejì ni kò ṣeé ṣe nǹkan kan rárá òun ṣiṣẹ́ ìjọba kò sọ ẹ́ dolówó kò lè sọ ẹ́ dolówó ó ti ṣiṣẹ́ oṣù ó ti iye báyìí ló yẹ kò sọ ọ́ dolówó in tí ó fi gbẹ́mí ró lásán tí ó fi máa wúlò òun ni àwa ti wá rò wípé bí wọ́n bá ti ń ṣiṣẹ́ ó gbọ́dọ̀ lówó ni tó bá ti kàwé ó gbọ́dọ̀ lówó ni tó bá ti ṣe rárá ìwé ò ní olówó ìwé tó kà kò ní kó lówó kó gba PhD kò ní olówó kò ní kó lówó kò ní olówó àti kéwú náà kò ní kó lówó ọlọ́run lànà bá ti lówó
Ọlọ́run lànà bá ti lówó. Ọ̀nà mẹ́ta péré náà ni. Ọ̀nà mẹ́ta péré náà. Tó bá fẹ́ lówó. Tó bá fẹ́ ní owó. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìlò lè tọ̀. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìlò lè tọ̀. Kò sí ìwé ń bẹ̀. Kò sí ìwé ń bẹ̀. Kò sí kéwú ń bẹ̀. Kò sí kéwú ń bẹ̀. Má ṣe kí kéwú délẹ̀ pé èèyàn kí kéwú kó gọ̀ tó lè yẹ bẹ̀ nìyẹn. Àmọ́ pé kó lówó yẹn ò sí bẹ̀. Ó ti kéwú ó gbọ́dọ̀ lówó ni. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ni sìnà. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni òun náà ni àkọ́kọ́ ń bẹ̀ ní iṣẹ́ ọwọ́. Òun ni iṣẹ́ ọwọ́. Iṣẹ́ ọwọ́ yẹn ló pín sọ́nà mẹ́ta. Iṣẹ́ ọwọ́ yẹn ló pín sí ọ̀nà mẹ́ta. Tìjára kó ṣòwò. Kó ṣòwò. Iṣẹ́ ọwọ́ ni. Iṣẹ́ ọwọ́ ni. Èèyàn ń kọ́ ni. Èèyàn ń kọ́ ni. Kó ṣàgbẹ̀. Kó ṣe àgbẹ̀. Ọ̀nà kejì. Ọ̀nà kejì. Kó tajà. Kó tajà. Mo ti wí yàn àbí? Ókè owó. Kó ṣàgbẹ̀. Kó wá kọ́ṣẹ́ ọwọ́ gangan. Kápẹ́ńtà ló ń kọ́ ni o. Wẹ́dà ni o. Télọ̀ ni o. Ó lè dolówó níbi iṣẹ́ ọwọ́. Télọ̀ dáhùn yìí tọ́lọ̀ ń bá wípé yóò dolówó. Iṣẹ́ ọwọ́ tó kọ́ yìí kó lè dolówó tọ́lọ̀ ń bá kọ́ pé yóò dolówó. Ṣọ́ra ń kàwé rárá. Tó bá fẹ́ dolówó pẹ̀lú ìwé. Tó bá fẹ́ di olówó pẹ̀lú ìwé. Bọ́ síṣẹ́ ọwọ́ pẹ̀lú ẹ̀. Bọ́ síṣẹ́ ọwọ́ pẹ̀lú ẹ̀. Tó bá fẹ́ dolówó pẹ̀lú ìwé. Tó bá fẹ́ di olówó pẹ̀lú ìwé. Ṣe àgbẹ̀ pẹ̀lú ẹ̀. Ṣe àgbẹ̀ pẹ̀lú ẹ̀. Tó bá fẹ́ dolówó pẹ̀lú ẹ̀. Ó kàwé. Ṣòwò pẹ̀lú ẹ̀. Tó bá fẹ́ dolówó pẹ̀lú ìwé tó kà, ṣòwò pẹ̀lú ẹ̀. Ẹ̀rín máa ń pa mí lábá rárá hàn mí kí ló rí ìdí. Business admin ni. Yes. Ó fi ṣe ọwọ́ kún. Ó fi ṣe ọwọ́ kún. Bọ̀ ṣe iṣẹ́ ọwọ́ yẹn wọ́n kọ́ ní yunifásitì pẹ̀lú ẹ̀. Ṣé iṣẹ́ ọwọ́ yẹn ṣe wọ́n kọ́ ní yunifásitì pẹ̀lú ẹ̀? Àbódàwé. Àbókàwé. Ó da ìwé. Àbí ó da ìwé. Àbó da ìwé kọ́. Ìwé ló kà ní class. Ìwé ló kà ní class. Kò kọ́ iṣẹ́ ọwọ́ yẹn. Kò kọ́ iṣẹ́ ọwọ́ yẹn. Wọ́n wá ń fún ní handout. Wọ́n wá fún ní handout. 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 Handout tí wọ́n ń fún yìí tí lecturer ẹ̀ gan ó dáa kọ́ ni. Lecturer ẹ̀ gan ó dáa kọ́ ni. Kọ́ níṣẹ́ yẹn gangan. Kọ́ ní iṣẹ́ yẹn gangan. Ẹ rí màá má pèjúwe kan wá. Yaba Tech. Yaba Tech. Ohun tí wọ́n dálẹ̀ fún nìyẹn. Ohun tí wọ́n dálẹ̀ fún nìyẹn. Ìjọ tí wọ́n dálẹ̀ nǹkan tán ni yóò ṣe nìyẹn. Ìjọ tí wọ́n dálẹ̀ nǹkan tán ni yóò ṣe nìyẹn. Wọ́n máa kọ́ kápẹ́ńtà bẹ́ẹ̀ fáwọn tó bá fẹ́ ṣiṣẹ́ carpentry yóò sì máa kàwé.
wọ́n máa kọ́ mẹkáníìkì ń bẹ fáwọn tó bá fẹ́ kọ́ mẹkáníìkì. Yóò sì máa kàwé. Oríṣiríṣi àwọn nǹkan tá a kọ́ yìí tá à ń wí yìí wọ́n kọ́ bẹ́ẹ̀. Ìgbà tó yá làwọn tó wà ń bẹ bá mi pé wọ́n recognize àwọn gẹ́gẹ́ bí onídìgírì. Wọ́n ṣe deviate nìyẹn. Deviate tí wọ́n deviate yìí ni mùsàmá wà rí bó ṣe rí. Òyìnbó tá a fẹ́ kọ́ṣe kó kàn so òyìnbó bí ọ̀pẹ rẹ̀ rúrúrúrú. Òun ni dìgírì tá à ń wá kiri. Sọ fún mi wípé alágbẹ̀dẹ kọ́ ni mẹkáníìkì. Sọ pé alágbẹ̀dẹ kọ́ ni mẹkáníìkì. Ẹ́ńjìnì mọ́tò wọ́n rọ́ ni. Wọ́n rọ́. Crankshaft tó wà náà gbogbo ẹ̀ wọ́n rọ́ ni. Rírọ̀ tán dẹ̀rọ yìí òun ni ló fi ń ṣiṣẹ́. Tó bá gbóná ju bó ṣe yẹ lọ ó lè fọ́, ẹ́ńjìnì yẹn lè fọ́. Wọ́n ti wá òyìnbó tó ṣe, àwọn ti mọ̀ pé yóò máa gbóná. Wọ́n wá rọmi sí radiétọ̀, omi yẹn ó máa wá lọ ojú òhò kọ̀ọ̀kan. So kò ní jẹ́ ó lè gbóná. Èyí tó ń jẹ́ ẹ̀kọ́ ó ní so gbogbo kí ní àwọ̀ wa fẹ́ ṣe èyí tí wọ́n ti ṣe kalẹ̀ là ń lọ́ra. Kí ni tẹkinọ́lọ́jì táwa fẹ́ kọ́? Kí ni a fẹ́ fi ṣe? Tẹkinọ́lọ́jì tá à ń rí àwọn ò fẹ́ ṣe. Gbogbo àwọn tó graduate wọ́n wá pọ̀ lọ́gbàá. Lọ́dọọdún ni university produce àwọn tó máa graduate. Lọ́dọọdún ni university ń gba ọmọ tó fẹ́ wọlé. Ẹlòmíràn wá sọ̀rọ̀ yìí pé ẹni tó lọ kọ́ Arabic
iṣẹ́ wo ló fẹ́ farabic ṣe ìwọ tó kọ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ wo ló fi ṣe. ìwọ tó bi wá léèrè pé tó kọ́ kí ló fẹ́ fi ṣe ìwọ tó gbé Gẹ̀ẹ́sì kí ni iṣẹ́ wo ló fẹ́ fi ṣe. iṣẹ́ wo ló fi ṣe. iṣẹ́ wo ló fi ṣe lẹ́kúnlé lẹ́kọ́nà rẹpẹtẹ yìí. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير ìgbà tí irú kìíní ó ti wà lára mi sí pẹ́ o ó ti wà lára mi ti pẹ́ mo kọ kéèyàn jẹ́ Yorùbá kò máa bá mi so ìbò wọ́n yẹn ti wà lára bàbá ti pẹ́ kó jẹ́ Yorùbá kó máa wá bá bàbá sóyìnbó àgàgà kó tó wá kọlà. ID card ló ní ẹ. ID card ló ní ẹ. nígbà kan mi ò tí tó báyìí lọ́jọ́ orí àwọn ń pọn mi àmọ́ ńgbà tó yá ní ìsìn tó fi di pé tó o bá sóyìnbó díẹ̀ kúnnú Yorùbá rọmọ Yorùbá ti di ọmọ ní ó ti dọmọ òyìnbó ó ti mọ gbogbo alára ká máa to òyìnbó kọ̀ọ̀kan bọ Yorùbá tá a bá ń sọ. ìbá sọ mí ní ìsìn ó ti ẹ̀gbọ́ slangi àwọn cash out Mudir náà gbọ́ so bó ṣe rí nìyẹn. هم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا